ọ̀pọ̀lọpọ̀ bá wo mọ̀ tó mọ̀ tán pé ṣé wọ́n mọ̀ ní àbí mi mọ̀ bóyá àárín òye mi. Imperialism bí ìgbà tí wọ́n sọ wípé ẹni tí ń ba nǹkan jẹ́ tí baba ńlá bàbá ẹnìkan ti ba nǹkan jẹ́ ó wá dò ní wọ́n fẹ́ fi joyè ó wá ní bí bá ti wá joyè tán o ṣe orúkọ oyè tẹ́ máa pè mí ní bàṣẹjẹ́ ẹni tó ń ba nǹkan jẹ́ láyé àtijọ́. ó ní imperialism ó túbọ̀ tún ìmọ̀ ń pè ní peril. Peril kí nǹkan parẹ́. So ẹni tí ń pa kan rẹ́ àti wọ́n sọ pé ẹni tó ní ayé tó tún ní ọlá aláyé lúwà èwo ló dùn. So his majesty is enough. Gbogbo imperial yẹn imperial kí ni ọba ìkúlé gan lòun imperial bí wàá Aláàfin bá sọ pé imperial lòun ṣe mọ̀ pé jagunjagun ni bí Olúbàdàn bá sọ pé imperial lòun ṣe mọ̀ pé jagunjagun ni Bólówú bá sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé jagunjagun ni ṣùgbọ́n kì í ṣayé ìsìn yìí ló yẹ kí wọ́n máa wá lo imperial yìí ẹnìkan ò jagun gangan mọ́ aláyélúwà àwọn ọ̀ràn wọn jẹ́ kábíyèsí aláyélúwà. But orí pé tí mò ń sọ lọ ni pé Aláàfin ìṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí Olówó ṣe ń ṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí ọwọ́ Aléṣà ò ṣe fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí Ọlọ́wọ̀ ò ṣe fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan ṣorí láyé àtijọ́ bí nǹkan bá le tán wàá gbọ́ pé ńgbà kan wọ́n ní àwọn Ẹ̀gbá wà lábẹ́ Ọ̀yọ́ ìbẹ̀rù Bìní ló mú kí Ẹ̀gbá sásábẹ́ Ọ̀yọ́ ọdún tí Bìní gba Èkó lọ́wọ́ àwọn Àwórì 1603 àtìgbà yẹn ni Ẹ̀gbá ti sá kìjokìjo ni wọ́n ṣe wá tọrọ pé ìǹkẹ́sì tí Bìní bá kógun wá o á pè yín ẹ̀yin Ọ̀yọ́ kẹ́ wá ràn wá lọ́wọ́ pending gbà yẹn ẹjẹ́ a máa sanwó iṣẹ́ fún yín. Bọ́ ìgbà ṣe dára tàbẹ́ Ọ̀yọ́ nìyẹn o ṣé o rí pé Alabenu àṣàṣì ní Ọ̀yọ́ àmọ́ bọ́ọ̀lù náà bá wá nílò ìrànlọ́wọ́ jagunjagun àwọn náà wá béèrè lọ́wọ́ àwọn Bàrìbá. The last wọn nìyẹn tí gbogbo agbára yóò bá kàn kankan mọ́ nínú ogun jíjà àwọn Bàrìbá náà máa pè táwọn ń pè láwọn ọmọ Elédùwẹ̀. Wọ́n wá dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ torí part of Ọ̀yọ́ belong to them. Mélòó ni àwọn tó ń sọ̀tàn yìí wá mọ̀ nípa Ọ̀yọ́ gan? Láàrin gbogbo àwọn ọba wa gan-an ǹjẹ́ ọba jura wọn lọ? Ìjàkadì kọ́ ọba jura wọn lọ. Fápẹrẹ bó la ṣe tó ká mú látòrí ọ̀dùn tá a là kọ́kọ́ bó la ṣe mọ̀ tó tẹ̀léra wọn. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ oníkọjá ilẹ̀ Yorùbá ìdí tí ẹnìkan ò fi lè wà ní páà pẹ̀lú Ọọ̀ni nìyí o. Ilẹ̀ Yorùbá tòní tí gbogbo wa parapọ̀ ń jẹ́ kì í ṣe Yorùbá ayé àtijọ́ tó jẹ́ pé ó mọ ní Ọ̀yọ́. Yorùbá tí gbogbo wa ti ń parapọ̀ jẹ́ ń sìn á yàn láti máa jẹ́ ẹni kì í ṣe pé wọ́n fọ̀ọ̀sẹ̀ lé wa lórí. Ṣé ní ipò ẹni tó wá ń pè ní Ọọ̀ni lọ́dún 1896
information kan wà tí Ọọ̀ni send sọ́ba Àbíní. Mo fẹ́ kó underline send sọ́ba Àbíní. Ó dẹ̀ sọ fún wípé kó ṣiṣẹ́ lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi máa dìwò yí ọdún tó ń bọ̀ tí ò bá iṣẹ́ lé lórí ohun tó máa ṣẹlẹ̀. Nítorí wípé bìrìbìrì àti wàhálà iṣẹ́ ìṣàkóso ńgbà náà ò jẹ́ kọ́ba Àbíní rí ṣe. Gẹ́rẹ́gẹ́ ọjọ́ tí Ifẹ̀ sọ ní nǹkan tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. Ó ní ẹ̀fàyọ ni wípé ṣó rí pé àṣẹ tó ní ṣe pẹ̀lú Ifẹ̀ ó lọ as far as ilẹ̀ Bíní. Àwọn tí wọ́n wá ń pè ní Ègùn tó bá rí inú àwọn líìsì tí wọ́n kọ láti Ifẹ̀, ọba tó jẹ́ ọba bàbá gbogbo àwọn tó ń pè ní Ègùn ní Benin Republic, ìkan lára àwọn ọba tí Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ rẹkọmẹ́ndì ni pé ọba ni. Títí wá kan Onínàná, ìyẹn ọba tó wà ní Gáà ní Ghana. Ibi ni wọ́n ti Ifẹ̀ ń bí ni wọ́n ti sọ pé ọba ni wọ́n. Ìta wá ń sọ rèé ṣé rí pé Onínàná ti ilẹ̀ Ghana yìí àwọn ni wọ́n wá sí Ilé Ifẹ̀ tí wọ́n wá orísun wọn wá. A play fídíò bàbá yìí tó bá di ọ̀la. A màmá ní ìmọ̀ wípé Nana of Ghana padà wá sí orírun bàbá ẹ̀ ní ìlú Ilé Ifẹ̀. Ẹ̀rí àti ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ tí wọ́n ṣe fún Nana of Ghana. Ó dé ààfin, wọ́n mú dé ilé ibi tí wọ́n ti kúrò ní ìlú Ilé Ifẹ̀. Ẹ̀rí fídíò ọ̀hún lọ́la lágbára Ọlọ́run. A sì fi ṣe program lọ́la torí pé ká lè fi ìdí ìtàn tí bàbá wa yìí tí wọ́n ń sọ múlẹ̀ ni. Ẹ̀yin àwọn fẹ́ kí n máa bá mi follow tàn yìí torí pé continuation ni ó máa lọ. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé lóòótọ́ ni pé Ọọ̀ni of Ifẹ̀ ó recognize Onínàná of Ghana as one of their king tó lè di adé ní tó jẹ́ àwọn ọmọ house of membership of House of Odùduwà. Ǹjẹ́ lóòótọ́ ni àwa tún wá mú ẹ̀rí wá nígbà tí Nana of Ghana tó kó àwọn ará ìlú ẹ̀ lẹ́yìn wá sí ìlú Ilé Ifẹ̀ bóyá about 6 months ago. Mo ní fídíò yẹn lọ́wọ́ lágbára Ọlọ́run. pàǹpà kì í ṣọ̀rọ̀ ogun tàbí agbára tá a fi bòyàn mọ́lẹ̀, ṣùgbọ́n ìtàn àti ìṣẹ̀dálẹ̀ tó ń pè ní Ilẹ̀ Ifẹ̀ ó kọjá ibi tá à ń pè nílẹ̀ Yorùbá. Ọọ̀ni náà tó bá ti wá wà lórí àpèrè, ìṣẹ̀dálẹ̀ àti ìṣe ẹ̀ ti kọjá ohun tó ń pè nílẹ̀ Yorùbá. Bí ó bá jẹ́ pé àwa Yorùbá la wá ń wọ ẹnu sí Ifẹ̀ àti Ọọ̀ni lára tá à ń bá wọn wálẹ̀, tá à ń sọ wípé wọn jẹ́ nǹkan kan, àwa ara wa là ń bá wí, àwa ara wa là ń bùn wálẹ̀. Sẹ́wọ̀n pé lẹ́yìn òde wọ́n ń rí wa bí ẹ̀yà kan, wọ́n wá ń rí wa gẹ́gẹ́ bí orísun kan, wọ́n rí pàtàkì Ifẹ̀ nínú each of àwọn tó ń pè ní Yorùbá. Tí Yorùbá fún àwọn bá ti wá fẹnu yẹpẹrẹ Ifẹ̀ àti Ọọ̀ni, that means pé àwọn tó wà lẹ́yìn òde lọ́hùn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa, wọ́n á wò wípé àṣebó náà ni wọ́n ń yẹra wọn pẹ́rẹpẹ̀rẹ ńlẹ́yìn. Wọ́n á sì fà sẹ́yìn. So in the first place, kò yẹ kẹ́nìkan kan tiẹ̀ sọ pé ọ̀rọ̀ tí Ọọ̀ni ń ṣe ló dúró lọ́tọ̀. In the position of father, bàbá gbogbo wa ni. ẹ̀zálẹ̀ ọlá bàbá sì ni à ń fún wọn. Lẹ́yìn Ọọ̀ni ta lágbè sí abẹ́rẹ́ báyìí. Ṣé rí, ṣó rántí pé kì í ṣe gómìnà ìjọba alábọ́dé là ń ṣe.
l'Abeokuta déédéé ni Aláké, Olóko àti Bùrá wà. Ṣùgbọ́n ìgbà kan wà tí wọ́n panupọ̀ tí wọ́n ní ẹjẹ́ elevate ẹnìkan torí importance position tí Aláké wà kí ó tó di pé wọ́n d'Abeokuta. Òun ló ní ìlú tó bí márùn-ún ńláńlá tó jẹ́ pé àwọn márùn-ún yẹn náà máa ń yan ọba sípò, unlike àwọn tó kù tó jẹ́ pé direct ilé kọ̀ọ̀kan kan tó ẹ̀ṣẹ̀ wà pín ara wọn. So ìyẹn help Aláké ló fi wá dó lórí Ẹ̀gbá. Ẹnìkan wà lè sọ pé Aláké wà lábẹ́ Àwùjalẹ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmíì máa ń lo ohun tó ń pè ní province láyé àtijọ́ pé for example Ọ̀yọ́ province wà, wọ́n ní lábẹ́ Ọ̀yọ́ alọ́yọ́ district, Ìbàdàn district, Ìjẹ̀ṣà district, Ifẹ̀ Ìjẹ̀ṣà district. So torí wípé àwọn Ọ̀yọ́ province náà pé gbogbo ẹ̀ pé yẹn fi hàn wípé gbogbo àwọn tó kù lábẹ́ kan jẹ́ district lábẹ́ yẹn ọmọ abẹ́ Ọ̀yọ́ ni wọ́n. No. Let me give you direct answer to that. Láyé àtijọ́ Ẹ̀gbá province wà, ó cover ilẹ̀ Ìjẹ̀bú. Àmọ́ látọjọ́ táyé ti dáyé ni gbogbo èèyàn ti mọ̀ wípé ntọ́ ń pè ní Ìjẹ̀bú Òde ọjọ́ ẹ̀ ti pẹ́ káàkì gan tó débi dákédé. So torí pé wọ́n wá sọ pé district ti Ìjẹ̀bú Rẹ́mọ à ń pé Ìjẹ̀bú/Rẹ́mọ division tàbí sọ pé Ìjẹ̀bú Rẹ́mọ ń sìn tá a kó wọn papọ̀ tó wá ń ṣòro pín. Ìjẹ̀bú Rẹ́mọ division under Ẹ̀gbá province. Does that mean wípé Ìjẹ̀bú wá jẹ́ Ẹ̀gbá? Aláké sì ni pírẹsidẹ́ǹtì lókè ńgbà yẹn. Does that mean pé Aláké wá tóbi ju Àwùjalẹ̀ lọ? Torí pé wọ́n jọ wà ní province tí ó wá jẹ́ pé district nìkan ni ó wà ní Ìjẹ̀bú. The same thing náà ní Ọ̀yọ́ àtijọ́. Àwọn òyìnbó kàn ṣe convenience ní ẹjẹ́ agbáwọn ilé ìjọba kan ká ṣèjọba lé wọn lórí báyìí, ilé náà báyìí ká ṣèjọba. Wọ́n ṣe ṣe ní Ondo province náà wà táwọn ìlú tí wọn kì í ṣe ẹgbẹ́ irú Ìdànrè, irú Ọ̀bà àtàwọn ilẹ̀ Èkìtì wọ̀nyẹn wọ́n kó wọn papọ̀ sáńdà Ondo, wọ́n wá fi Àkúrẹ́ kékeré wọ́n fi ṣe olórí wọn as capital. So gbogbo àwọn kinní wọn mọ̀rẹ́ nìkan náà ìjọ kan tó lọ mú owó tán fi sanwó oṣù wá. Bẹ́ẹ̀ni. Wọ́n ní owó t'Aláàfin gbà náà pé ó pọ̀ pé so owó yẹn tó pọ̀ yẹn ló fi hàn pé Aláàfin is the highest. Aláàfin ìṣọba kékeré, ilẹ̀ t'Aláàfin sì ń control ńgbà náà gbòòrò. As far as Àìgbádò area ní Ogun State, gbogbo Òkè Ògùn lọ́ba ẹ̀ lọ kan boundary pẹ̀lú Ìlọrin, Aláàfin ní. Ṣùgbọ́n wọ́n wá béèrè pé nínú Olúbàdàn àtọ̀ Ọ̀ọ̀nì tàbí Ọwọ́ Aléṣà àtọ̀ Ọ̀ọ̀nì nínú list yẹn ó rí pé tó bá ti rí list yẹn rí inú first rank ní wọ́n fọ Ọ̀ọ̀nì sí, but last inú rank yìí. Inú second rank ìyẹn second batch wọ́n junior sáwọn kan wà ní fourth rank, Olúbàdàn number 1 ń bẹ. But nínú first rank Ọ̀ọ̀nì number 5 olóṣìgbò tó kéré jù. But nínú second rank Olúbàdàn ní
owó tó Ìbàdàn wá gbà ní junior rank ó wá dọ́bù owó tí Ọọ̀ni gbà ní senior rank. Kí ló bí? So béèrè tí wọ́n ń béèrè ni pé tó bá jẹ́ pé wọ́n ti jura wọn lọ ni wọ́n fi ń sanwó, ṣé ó yẹ kán wá fún Olúbàdàn tó wà nísàlẹ̀ ní owó tó ju Ọọ̀ni tó wà lókè ẹ̀ lọ? Bẹ́ẹ̀ ni ọwọ́ Alíṣà náà lówó ẹ̀ náà ó dọ́bù owó tán fún Ọọ̀ni. It was simply because n tó yìnbó ṣe ni pé iye tí mo bá revenue tí mo generate ní territory rẹ̀ iná ló fi gbowó. So Olúbàdàn nílẹ̀ tó gbòòrò wọ́n generate àwọn èèyàn tún pọ̀ ńbẹ̀ wọ́n generate owó wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Aláàfin níbi tó gbòòrò wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Ọba Ọ̀bìnní owó Aláké owó Àwùjalẹ̀ owó Ọba Ọ̀bìnní gbogbo ẹ̀ lójú tó Ọọ̀ni lọ. Ẹ̀bẹ̀ Aláké ti sọ́rí tẹ́lẹ̀ níbẹ̀ yẹn pé no Ọọ̀ni ìsáyádànù. It's just a clear thing. Ṣùgbọ́n ṣó ṣeé ṣe ká wá mú wọn ní scale of preference pé òkè o bí wọ́n ṣe dàgbà síra wọn rèé Ọọ̀ni bóyá Aláàfin ni ó tẹ̀lé ìwo ni ó tún tẹ̀lé ìwo ni ó tún tẹ̀lé ká gbó bíi márùn-ún. Ká sọ pé a fẹ́ tẹ̀lé ìtàn tó sọ pé ẹnìkan bímọ méje. Bàbá ní ká lọ tẹ̀lé bottom line la máa fa Aláàfin sí. Torí Ọ̀rànmíyàn ni wọ́n pè ní last born. Nínú àwọn méje yẹn tó bá lọ wò Ọ̀rànmíyàn ni wọ́n pè ní last born. Tó bá jẹ́ pé òun last born tó wájú òun ló bí Aláàfin. So that means pé òun kàn làmìlaka níbi tí ó wà àbúrò wọn kékeré. Ìyẹn tá a bá máa tẹ̀lé though I'm not in support of that. Reason ni pé list yẹn sọ wípé Ọba of Benin òun number 6. Then Ọ̀rànmíyàn ni àbúrò rẹ̀ ọkùnrin. Bẹ́ẹ̀ list tó wà lọ́dọ̀ àwọn Benin Ọ̀rànmíyàn tí wọ́n pè lábúrò Ọba Benin yẹn ní bàbá tiwọn ní Benin. So how could my junior brother become my father? Ṣọ̀rọ̀ pé list yẹn kò mọ́ gbọ́dá ní. Gbogbo àwọn tá à ń sọ nìyẹn wípé òyìnbó kọ̀wé kan jọ sí wọ́n sáyẹn wọ́n pe kinní kan. It's a matter of we sitting down. I gbọ́dọ̀ scrutinize it. What rubbish is this? Agbésẹ́gbẹ́ kan. Àwa lánìtàn. Kì í ṣe àwọn. Mi ò lè fẹ́ sọ̀tàn nísìnyí kí n wá ní òyìnbó kan báyìí sọ nípa mi nígbà báyìí nípa mi. Tí ò bá yẹ pàtó bá gbogbo ẹ̀ jẹ́. It's a matter of ara mi ni màá sọ ń pa mi. Mo béèrè kan lẹ́ẹ̀kan mo ní ṣé àwọn Ifẹ̀ sọ wípé Odùduwà bímọ ẹyọ kan? Ṣé wọ́n sọ pé ẹnìkan jẹ́ Ọ̀kànbí nílé Ifẹ̀? Ṣé wọ́n sọ pé àwọn ọmọ kan wà kan jẹ́ méje? Ohun tí mo mọ̀ ni pé wọ́n ní ọmọ 16. Ohun tí mo mọ̀ ni pé wọ́n ní Tàjérò. Ní Tàjérò yẹn kì í ṣe àwọn ọmọ Odùduwà ni wọ́n jókòó ní Tàjérò. Àwọn ọmọ Ọláìní dínásítì ọba míì ni dínásítì ọba méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ńfẹ̀ yàtọ̀ sí ìtàn pè ní t'Odùduwà méje.
wọ́n sọ àwọn tí ń jẹ́ òótọ́ àti òdodo ọ̀rọ̀, wọ́n yọ kò mú òkun ní ọ̀rọ̀, wọ́n yọ kò fà kún ní ọ̀rọ̀ pé dynasty méje lọ́ba tí ń bẹ nílé Ifẹ̀. Wọ́n ti sọ̀tọ̀rọ̀, ìtàn ti parí. Ibi tí mo ń lọ rẹ̀ wípé èmi ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn lónìí tó yẹ kí n fi tó ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè lórí. Pẹ̀lú ń tẹ́ ẹ gbọ́ yìí, pẹ̀lú ń tí èmi àti yín tá a jọ gbọ́ yìí, ṣé kò yẹ kí èmi àti yín ó mọ̀ wípé Ifẹ̀ ò kì í ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ ní gbogbo ọ̀nà kan náà? Àyàfi kí gbogbo àwọn aláyọnusọ, alárẹnusọ kí wọ́n sinmi ẹ̀dọ̀, nítorí pé tí ọmọdé wọn ò bá bátàn, ó yẹ kí irú ọmọdé wọn kí wọ́n bá àrọ́bá. Àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Ẹ rí àgbààgbà tí wọ́n mọ̀ tàn, ẹ wo àwọn àgbààgbà tí wọ́n mọ bá a ṣe sọ̀tàn títàn ò kì í fi dàrú. Ẹ wo bí wọ́n ṣe ń yànnàná ìtàn tí ó sì dàrú. Ẹ wo bí wọ́n ṣe ń mú ìtàn títàn mú òsì doríkodò. Ẹ wo bí wọ́n ṣe bá wa mú lẹ́sẹlẹ́sẹ, tí wọ́n jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ìtàn ń bẹ, ìtàn sì wà. Kí wá ló wá dé? Wọ́n ní no volume. Ṣé báyìí náà? Ẹ jọ̀ọ́, ṣé kò sí volume báyìí náà yẹn wa? Mo rí pé no volume ni mo ń gbọ́. Ẹ jọ̀ọ́, ṣé kò sí volume náà báyìí? Ẹ jẹ́ kí èmi náà kí n wò lákàbí yìí. Tí kò bá sí, ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀. Ìtàn wá rèé. Tí ìtàn rèé, ok, ọ̀rẹ́ mi volume yẹn ti wá. Adéríbigbé Felicia, ẹ dákun ẹ jọ̀ọ́, tí fọ́lẹ̀ jẹ́ kí n mọ̀. Ẹ wo bí wọ́n ṣe ń dorí ìtàn rú. Ẹ wo bí wọ́n ṣe ń mú ìtàn. Ẹ wo àwọn àgbà tí wọ́n mọ ìtàn. Ẹ wo bí wọ́n ṣe ń bá wa là á, tí wọ́n ń bá wa là á, títàn òun sì ń sọ wípé báyìí kàṣá, báyìí káwòdì. Ó ń lẹ́yìn èèyàn ti gbọ́ yìí. Ó wá kù sọ́wọ́ oníkálukú wa pátápátá láti lè mọ̀ wípé ṣé lóòótọ́ ní ìran Yorùbá gbọ́dọ̀ dúró. Ó kù sọ́wọ́ èmi àti ẹ láti gbà wípé àwa gangan lọmọ Kóòtù Òjìrè, tá a sì gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni ó dorí ìtàn rú mọ́ wa lọ́wọ́, tá a gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni ó dorí ìtàn rú. Ìtàn ti sọ rẹ̀, ó sì sọ òótọ́ àti òdodo. Ìtàn sọ ohun tó yẹ ká mọ̀. Ìtàn sọ ohun tó yẹ kí èmi àti ó mọ̀ wípé bá a bá fà á lọ, bá a bá fà á bọ̀, Ilé Ifẹ̀ ni bàbá. Ilé Ifẹ̀ òun ni ibi tí gbogbo yín ti ṣẹ̀ lọ. Ilé Ifẹ̀ òun ni ibi tí gbogbo yín tẹ̀ ti yà lọ. Kò wá sí ẹnikẹ́ni tó lè sọ wípé tí Ilé Ifẹ̀ báwo. Eléyìí ni tí mo fẹ́ kí èmi àti ẹ ká jọ mọ̀. Eléyìí ni mo fẹ́ kí èmi àti ẹ ká jọ mú dání wípé àwọn kan ò fẹ́ da ìtàn rú, àwọn kan ò fẹ́ bà ìtàn jẹ́, àwọn kan ò fẹ́ dorí ìtàn kodò. Àmọ́ tí èmi àti ẹ bá lè fọwọ́sowọ́pọ̀, tá a bá lè wà ní ìrẹ́pọ̀, a ó rí wípé kò sí ẹnikẹ́ni tó lè dorí ìtàn rú mọ́ wa lọ́wọ́. Àwa lápadà máa lídìí gbogbo ìtàn tí wọ́n ń bá wa. Eléyìí yóò sì lè jẹ́ ohun tí yóò ràn wá lọ́wọ́. Eléyìí yóò lè jẹ́ ohun tí yóò ṣe èmi àti ẹ láǹfààní láti má lè jẹ́ kí ẹnikẹ́ni ó pa ìtànkítàn fún èmi àti ẹ, láti má lè jẹ́ kí ẹnikẹ́ni ó parọ́ fún èmi àti ẹ, nítorí wípé eléyìí òun náà ni èmi àti ó mọ lò gẹ́gẹ́ bí ohun ìjà tí a ó fi máa bá àwọn kí àwọn tí wọ́n bá fẹ́ dàtàn rú mọ́ wa lọ́wọ́, tá ó fi máa jẹ́ kó yé wọn wípé ẹ lè dorí ìtàn kodò, ẹ lè dá ìtàn rú. Ìtàn Yorùbá ò ṣe dàrú, nítorí pé àwa gan ti mọ ìtàn, a sì lè sọ ìtàn, ìtàn sì yé wa yékéyéké. Ọ̀nà yìí ni la ó gbà tá a fi ṣẹ́gun gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ da ìtàn rú mọ́ wa lọ́wọ́. Ọ̀nà yìí la ó gbà tá a fi ṣẹ́gun gbogbo ẹnikẹ́ni tí wọn ò bá fẹ́ kí ìtàn Yorùbá ó ráyè láwùjọ. Eléyìí sì ni ọ̀nà kan ṣoṣo tí èmi àti ẹ lè gbà láti lè di ìtàn Yorùbá mú, tá a sì di ìtàn wa mú ní yékéyéké. Tí ìtàn òun ò sì gbọ́dọ̀ dàrú, tí ìtàn òun ò sì gbọ́dọ̀ dojúrú, tí ìtàn òun ò sì gbọ́dọ̀ ní àbùjá, torí pé ìtàn Yorùbá ni, ọ̀rọ̀ Yorùbá ni, ìṣe Yorùbá ni, ìwà wa sì ni pẹ̀lú. Eléyìí ni ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún èmi àti ẹ
tí jẹ́ wípé kò sí ẹnikẹ́ni èyí tí yóò ya èmi àti ẹ lérí ìtàn tó bá jẹ́ òtítọ́ àti òdodo. Eléyìí òun náà ni ọ̀nà àbáyọ fún èmi àti ẹ láti wípé agòkè àgbà. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń bá wa wo ètò wa lórí Ayekooto TV, máa rọ̀ yín wípé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ notification bell kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan jọ̀kan. Orúkọ tèmi ò yí padà, orúkọ tèmi ń jẹ́ òun náà ni mò ń jẹ́ o. Orúkọ mi ò yí padà, ọmọ borí owó Ayekooto òun náà ni orúkọ tí èmi ń jẹ́. Lónìí agbètè mi ṣe tán, ohun àrèlé àró, àlùkò mi ṣe tán, ohun ilé ọ̀sán, lékelèké mi ṣe tán, ohun ilé ẹ̀fún. Àmọ́ kí n tó máa lọ lọ́jọ́ tòní, mo ní ìwúre kan tí mo fẹ́ sú fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo ní ìwúre tí mo fẹ́ sú fún gbogbo ẹ̀yin tí ẹ ń bá mi wo ètò mi. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ máa gbọ́ mi, torí pé etí inú báyìí òun náà ni ejò ń lò. Ní agbára Olódùmarè, ìṣọ́ Olúwa, ààbò Olódùmarè yóò máa bẹ pẹ̀lú yín. Ní agbára Olódùmarè, ẹ ní dààmú, bẹ́ẹ̀ lẹ sì ní sílẹ̀ tẹ̀. Ifá ní ọ̀ka 99 level, àkìtàn sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbilẹ̀, ọ̀run ló gbóṣù lákété, Òṣùmàrè ẹ̀gọ́ ní gbójú Ọlọ́run kan rere kan bẹ̀bẹ̀, àdífá fún Ọlọ́fin èyí tí ń fojoojúmọ́ dá ìjìbì bọ̀rọ̀bọ̀rọ̀ lójú ọpọ́n. Wọ́n ní Ọlọ́fin, wọ́n ní ọjọ́ kú rẹ̀ pé ó wá káwọ́ lérí oṣù bíi tótó. Irinwó àdán babaláwo Ọlọ́fin ló dífá fún Ọlọ́fin. Igba òdìdẹ̀ babaláwo Ọlọ́fin ló dífá fún Ọlọ́fin. Wọ́n ní kọ́lọ́fin ó kára gírí pé ẹbọ ni kó ṣe pọ́jọ́ kú ẹ̀ ò tí ì pé. Ó gbẹ́bọ ń bẹ̀ ó rúbọ, ó gbé tutù ọ̀pẹ̀ ó tọ̀pẹ̀, ó sún àsúnkẹrẹ ẹbọ kẹrẹkẹrẹ mọ́ra. Ǹjẹ́ kí ló so kúrọ̀? Tán ẹ̀dú so kúrọ̀, tán igba òdìdẹ̀ ló so kúrọ̀, tán ẹ̀dú so kúrọ̀, tán. Lágbára Olódùmarè, ikú kò ní pa ẹnìkọ̀ọ̀kan wa o. Nínú oṣù bàbàbà tá wà yìí, gbogbo wa aburú ò ní bá sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa. A borí ọ̀tá, a rẹ́yìn òdì, ipá ọ̀tá ò ní ká èmi àti yín láṣẹ Olódùmarè ọba. Lágbára Olódùmarè, a ṣe àṣeyọrí èyí tálákà ń ṣepò. Ọwọ́ tẹ fi ń bá wa tẹ láì, ọwọ́ tẹ fi ń bá wa tẹ̀ ẹ ní fi ọwọ́ ọ̀hún gbọmọ sí láṣẹ Olódùmarè. Ojú tẹ fi ń wò wá, ojú yín ò ní fọ́ láṣẹ Ọlọ́run ọba. Lágbára Ọlọ́run, ẹ rí bí gbogbo wa pátápátá òun náà lálàlùyọ. A ní rúgun àsáré pé o, aburú ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ní agbára Olódùmarè. Ọ̀tọ̀tọ̀tọ̀ babaláwo olówó ló dífá fún olówó, ọ̀rọ̀rọ̀ babaláwo ọlọ́rọ̀ ló dífá fún ọlọ́rọ̀. Kájẹ́ pàtán kágbọ́n owó ẹ̀ sájà gbogbo babaláwo ló dífá fún ọlọ́mọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí kò lé ọ̀run bọ̀ wálé ayé, wọ́n ní kí wọ́n ó rúbọ. Ẹbọ gbẹ̀yìn ayé wọn ni wọ́n ní kí wọ́n ó rù. Olówó kò rúbọ, ọlọ́rọ̀ kò rúbọ, olówó ọlọ́rọ̀ ọlọ́mọ nìkan ló rúbọ o. Ní agbára Olódùmarè, gbogbo wa nígbà tá